ǹjẹ́ ti gbọ́? Olékenka Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ọlọ́run má mà jẹ́ ń tẹ́. Àmín. Ọlọ́run má mà jẹ́ ń tí. Àmín. Ọlọ́run má mà jẹ́ nǹkan àbùkù níwájú àwọn ajúnilọ. Ọlọ́run má mà jẹ́ ń tẹ́. Ọlọ́run má mà jẹ́ ń tí. Ọlọ́run má mà jẹ́ nǹkan àbùkù níwájú àwọn ajúnilọ. Kò sẹ́ni tí ò lè lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tí ò lè lọ́lá. Orí mi má má ṣe gbà bọ́dé jẹ́ kí n rá láàánú táyà tọmọ. Ọlọ́run má má jẹ́ ń tẹ́. Ọlọ́run má má jẹ́ ń tí. Ọlọ́run má má jẹ́ nǹkan àbùkù níwájú àwọn ajúnilọ. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọ́ mọ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá lórí ètò ǹjẹ́ ti gbọ́ níkànnì Kaftan TV Yorùbá. Ẹ̀mí ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín àtàtà Adépẹ̀jú Adégbìtẹ́ adúmáadọ́ pírẹsẹ̀ntà yín náà ni wọ́n kí yín káàbọ̀ sórí ètò yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pé kí ni tòní pẹpẹ yóò gbọmọ pọ̀n nǹkan gbé nǹkan hánu. Alárè ọjà gbà. Bẹ́ẹ̀ ni. Samuel Olúbáyọ̀ Ọlámídé ọmọ ayélogún rè ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yìí ọ̀gbọ́n máa yí gbèrègèdè káti òde ọmọ bóun rókè èdèrè kọ́ ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lẹ̀ ọba ọmọ ọlọ́tàn kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kọ́lọ́lọ́ má bàa pọlọmọ ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ńlọ́lọ́rọ̀ apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà ojúlówó ọmọ ìyẹlẹ́ja tó dolóògbé ní gbòòrò ìlú ìdèrè ìlú ìdẹ̀ra lẹ́kùn ìbàràpá nípínlẹ̀ ọ̀yọ́ ńjọ́sí dókítà Ọlámídé tó gba skiati yagbayaski entertaining refreshing and tantalizing ẹ má ṣe kíni ẹ má fọ́ ṣùgbọ́n kó tó di pa tẹ̀síwájú ìwé ìròyìn Punch kọ wípé ìjọba àpapọ̀ yóò ṣèpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC lónìí nínú ìwé ìròyìn Punch. ẹ̀jẹ̀ sáré mélòó náà wákà tó lọ lójú ìwé ìròyìn Kaftan Post ní ìdájọ́ ikú nípa yíyẹgi fún olóyè Adédoyin ni adájọ́ kéde ní àná òde yìí. tí ẹ bá rántí Adédoyin á sọ̀rọ̀ lórí ẹ̀ bí àlejò ọba ti délé agbára bẹ́ẹ̀ náà rèé nípínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá náà ni wọ́n lọ bust ilé auxiliary tí wọ́n débẹ̀ tí n bá sọ fún ẹ pé wọ́n ní àwọn 28 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin gbé wọ́n wá ní wípé wọ́n ní ohun èròjà burúkú lọ́wọ́ ìbéèrè tèmi ni pé kí ni wọ́n fi ṣe ẹ jẹ́ kí àlejò owó délé Ọlọ́run ṣe ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lálejò wa àkọ́kọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lálejò wa kejì lọ́ba tán ẹ jẹ́ àtẹ̀wájú à ń lọ. À ń bọ̀ àti dé. Kaftan TV amóhùnmáwòrán wa ilé iṣẹ́ tó gọ̀ tí ọ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ wo máa ya ẹ̀nà àmàríta jẹ́ ṣe Kaftan TV lókè yín ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàríta jẹ́ ṣe àmàríta jẹ́ ṣe ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàríta jẹ́ ṣe àmàríta jẹ́ ṣe. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ǹjẹ́ ti gbọ́ ká tó lọ lẹ́ẹ̀kan a sọ pé a ní àlejò kejì lónìí àrà ọ̀tọ̀ ní ètò wa tòní àlejò wa sì rèé ọmọlúàbí àtàtà láti ìpínlẹ̀ ọmọlúàbí nípínlẹ̀ Ọ̀ṣun ibi tá a ti ń sọ gbogbo létòlétò ìlú tó ń ṣàn fún wàrà àti fún oyin àwa lọmọlúàbí àlejò wa ti wà níkàlẹ̀ Imam Adébọ̀wálé ìkọ̀kọ̀ pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìpínlẹ̀ Ọ̀ṣun APC ni wọ́n jẹ́ ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ jẹ́ ká sọ pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. a dúpẹ́ fún Ọlọ́run alihamdulilayi ká ṣe ní ìlànà ti àwa mùsùlùmí a dúpẹ́ fún Ọlọ́run tó gbé yín wá Ọlọ́run tí ò jẹ́ kí mọ́tò yín bàálù yín tí ò jẹ́ ọjà lójú ọ̀nà Ọlọ́run tí ò sì sọ wípé káwa náà máa bá yín dárò ìbànújẹ́ Ọlọ́run tó wá jẹ́ kẹ́ ẹ débí láyọ̀ kẹ́ ẹ mọ̀ dán báyìí alihamdulilayi tẹ́sí mọ̀ dán lọ àmín àwa náà padà dán. ó dáa ẹ bá dá akọyin fáwọn ará ilé. orúkọ mi ni Alhaji Honorable Imam Azim Adébọ̀wálé. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò nírabàjì gan ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni bẹ́ẹ̀ni orí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú yín náà la ṣe bẹ́ẹ̀ ta wa ẹgbẹ́ òṣèlú yín ní ń bẹ lókè báyìí àwọn ní wọ́n ti wà lókè láti ọdún 8 sẹ́yìn ẹ̀yin náà lẹ́sìn wà lókè báyìí wọ́n wá ní Bọ́lá Ahmed Tinubu èyí tó jẹ́ ààrẹ wa ó ti yọ owó ìrànwọ́ orí epo kákọ́kọ́ là á fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pé kì í ṣe òun ló yọ owó ìrànwọ́ orí epo ìṣèjọba tó kọjá lọ ó ti yọ owó ìrànwọ́ orí epo ìpètò láti January o tó fi di June nìkan náà ló wà nínú ètò ìṣúná pé alówó tá a ná o fún ọ̀wọ́ orí epo o nígbà tí Bọ́lá Ahmed ti dé gẹ́gẹ́ bí ààrẹ
ntọ́ bá ń lẹ̀ ní ọ̀tẹ̀ iwájú èmi gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé economics mo study mo mọ̀ pé subsidy owó ìrànwọ́ orí epo kò ṣe ìrànlọ́wọ́ kankan fún àwa amẹ̀kúnnù tá a bá parọ́ fúnra wa lókun àmọ́ lọ́wọ́ báyìí Bọ́lá Ahmed kan sọ̀rọ̀ pim pé subsidy is gone yẹn làwọn oníròyìn ni wọ́n mú wípé n ta bá ń lẹ̀ subsidy ò sí mọ́ kò sí ìrànwọ́ mọ́ o ni àwọn ipman àwọn alágbàtà epo bá bẹ̀rẹ̀ sí ní tepo ní 600 naira 1000 naira lẹ́nu ìjẹta sáà yìí kí lẹ rí sí i ṣé ẹ wò ó pé ẹni pé bóyá àwọn aṣòdì síjọba ni wọ́n fẹ́ lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi ba ojú ìjọba jẹ́ àkọ́kọ́ ṣé ẹ wò wípé bí Bọ́lá Ahmed ṣe sọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó ó yẹ kó adákẹ́ nígbà jẹ́ pé kúkú ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kí ni ẹ rò wípé ó yẹ kó ṣẹlẹ̀ àti pé kí ni ó wà ṣẹlẹ̀ báyìí ó jẹ́ béèrè mẹ́ta ní ẹyọ kan. wẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní ìjọba tuntun ìjọba tọ́lọ́run pèsè fún wa látọwọ́ ara ẹ̀ mo gbàgbọ́ pé Ọlọ́run tó ṣe eléyìí a ràn Bọ́lá Ahmed Tinubu a ràn lọ́wọ́ àmín lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo onílé ní lọ́wọ́ àlejò dì sọ́rùn àlejò dì ẹrù tá bá níjọba ò dáa àwa tí wọ́n ń ṣèjọba lé lórí náà àwa náà burú lẹ́dàá àburú lẹ́dàá tí a bá kọ́ ohun tó ṣẹlẹ̀ yẹn a rí wípé pé epo wọ́n lákòókò yìí súnkẹrẹ fàkẹrẹ wà nílé epo lákòókò yìí ìyẹn ò kì í ṣe ìjọba bẹ́ẹ̀ ni ìkà láti ọwọ́ àwọn èèyàn tí wọ́n ń darí ohun nìyẹn ìdí ni pé ohun tí Bọ́lá Ahmed Tinubu sọ kò tiẹ̀ jẹ mọ́ ohun tí wọ́n ń gbé ká ohun tí wọ́n sọ ni wípé nínú ohun tí mo bá o kò sí owó ìrànwọ́ níbẹ̀ nílẹ̀ o léyìí tó já sí pé kò sí owó ìrànwọ́ mọ́ ó ṣe wá di pé níjọ́ kejì a ti ń lọ gbélé epo tì eléyìí burú jáì tá bá ní ǹjọ́ yẹ kó sọ àbí kò yẹ kó sọ ó fi hàn pé ṣé ẹ̀tàn la fẹ́ fi bẹ̀rẹ̀ ìjọba ni torí pé kò fẹ́ fi ẹ̀tàn bẹ̀rẹ̀ ìjọba ló jẹ́ kó sọ ohun tó bá nílẹ̀ èyí ò wá tó káwọn alágbàtà epo wa ti wá wò pé ọ̀nà ní fún wa láti dolówó òjijì gbogbo akáfìbẹ̀rẹ̀ Ọlọ́run ṣe nǹkan tá a bá ń ṣe kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. àmín ẹ ṣeun ẹ fàǹfààní àwọn tí ò tẹ mọ̀ kan tí subsidy yìí gan tó túmọ̀ sí torí àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn ti ń gbọ́ pé wọ́n ń yọ látijọ́ yìí tán sì tún dá padà àmọ́ wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ gan ṣé ẹ lè sọ fún wa kí ni ìtumọ̀ subsidy yìí gan àti pé kí ló máa ṣẹlẹ̀ gan ní kété tán bá ti yọ. ohun tá a lè fi subsidy wé o ní owó tí ìjọba fi ń kún owó ohun tó fa eléyìí ò kọjá pé a ní iléeṣẹ́ ìfọ epo lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá jẹ́ pé owó tí wọ́n lọ fi ń gbé wá láti ìlú òkèèrè o ni wọ́n máa gbélé àwa tá à ń rà lórí ó ti máa pọ̀ jù èyí ló jẹ́ kí ìjọba máa fi owó kún owó yìí láti lè dẹ àwọn ará ìlú lọ́rùn ṣùgbọ́n àwọn ọ̀bàyéjẹ́ kan ti lọ dúró sábẹ́ owó ìrànwọ́ yìí léyìí tó ṣe pé tó bá jẹ́ pé 100 kan ló yẹ kí wọ́n san wọ́n ti sọ́dọ̀ 125 mọ́ wa lọ́wọ́ eléyìí dẹ̀ ń fa gbèsè fún orílẹ̀-èdè wa èyí níjọba kò fi wò pé kò á nílò láti máa san subsidy mọ́ ká lọ wo nǹkan tá a lè ṣe láti rí wípé ayé máa dẹrùn fún àwọn èèyàn wa. tọ ẹ jẹ́ wò báyìí a sì wà lórí ọ̀rọ̀ epo rọ̀bì owó ìrànwọ́ orí epo àmọ́ ojú mi ni mo fẹ́ gbé o aláàjì ṣé ẹ lérò wípé yíyọ owó ìrànwọ́ orí epo yìí yóò jẹ́ ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jìyà rẹ̀ pẹ́ títí àti wípé ọ̀nà owó ṣé ẹ rò pé a lè nígbàgbọ́ ní ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu pé ńgbà wọn bá kó 400 billion tí wọ́n ní ná lóṣooṣù pé wọ́n ná sọ́nà tó yẹ kí wọ́n ná sí ṣé kò tún ní jí wípé a máa sọ wípé àtúnrógbó bíi ti tẹ́lẹ̀ náà. nínú ìgbàgbọ́ mi àti máa bábọ̀ ó ní ṣe nínú ètò òṣèlú ètò ìṣèjọba tá a bá wo níta ń pè ní antecedent Bọ́lá Ahmed Tinubu ìyẹn àti máa bábọ̀ ẹ̀ a rí wípé ẹni tó gbèrò láti di ààrẹ tó ti ń sapá láti di ààrẹ tó ti gbìyànjú láti di ààrẹ kò lè fail lórí eléyìí tá ń bábọ̀ lórí subsidy tá bá tẹ̀ wò pé
àìṣedéédé máa wà kò lè pẹ́ rárá tá a bá wàá rí i pé ilé ìfọpo Dangote wọ́n ní wọ́n ti ṣí báyìí tí gbogbo wa dẹ̀ rí bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa fọ epo fún wa pẹ̀lú eléyìí àní ní wàhálà fún ọjọ́ tó pẹ́ lágbára Ọlọ́run. àmín. kó tó di pa kú òǹbẹ ẹ má bínú torí tí ń dunni nípọ̀ lọ́rọ̀ ẹni wọn lè máa pèèyàn láàrẹ mẹ̀kúnnù kó má mọ táwọn mẹ̀kúnnù dojú kọ kó má lè sojú ẹ kán tó máa pè mí láàrẹ mẹ̀kúnnù wọn kúkú bẹ̀rẹ̀ yàn kankan àmọ́ àwọn tí wọ́n wá ń pè wá láàrẹ mẹ̀kúnnù tí wọ́n fi wá jọ pé wọ́n láàrẹ mẹ̀kúnnù dókítà Ọlámídé wọ́n ń béèrè lọ́wọ́ mi àwọn kábíyèsí ń béèrè lọ́wọ́ mi àwọn òjòyè wọn náà tún ti pè mí láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ààrẹ mẹ̀kúnnù dókítà Ọlámídé ọ̀dà ìṣèjọba tí ń bẹ lóde a gbọ́ pé lóòótọ́ wọn ti yọ wọ́n wá ní wọ́n fẹ́ ṣèpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lónìí káti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu yàtọ̀ sí ìjọba kan tá a nígbà kan tó yẹ pé oṣù mẹ́fà wọn ì tí ì gbọ́n tí ń ṣẹlẹ̀ ní ìwòrò lẹ́yìn oṣù mẹ́fà náà sọ èmi ọmọ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ káti ẹ̀ gbàgbọ́ ká dúpẹ́ pé wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn kan wọ́n fẹ́ ṣèpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ lónìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ṣé wọn ò tún ní dá a padà bí wọ́n ṣe dá náírà wa padà tí wọ́n ti fi yà jẹ wá tán tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá dá náírà wa padà ṣé ẹ rò wípé wọn ò tún ní dá kinní yìí padà àti wípé tí wọ́n bá ṣèpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́gbẹ́ òṣìṣẹ́ bá tún yarí kí ni ìmọ̀ràn yín fẹ́ gbé òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣe rí àwọn alákòóso ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n jẹ́ àwọn ọ̀gá lọ́gàá wọn mo gbàgbọ́ pé àwọn ọlọ́pọlọ pípé ló pọ̀ ńbẹ̀ wọn ò ní sọ fún ìjọba pé kíjọba ó dá owó ìrànwọ́ padà lákòókò yìí wọ́n á tiẹ̀ fẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lówó lálàfo bóyá bí oṣù mẹ́fà tó kù yìí àmì pé wọ́n ní owó ìrànwọ́ yìí ó sì wà títí di àkókò tá à ń sọ̀rọ̀ títí di parí oṣù yìí ẹ jẹ́ àbáwo ohun tí ó ṣẹlẹ̀ ká fún ìjọba yìí náà láǹfààní pé òkè àkókò tá a san owó ìrànwọ́ mọ́ ẹ jẹ́ àgbèwò fáwọn àkókò tá a ti ń bọ̀ bóò ló ṣe rí kó tó tètè pa máa sọ̀rọ̀ lórí ẹ̀. tọ́ ẹ ṣeun lọ́dọ̀ mi ẹ jẹ́ ká tiẹ̀ gbé ọ̀rọ̀ ipò èsì ti apá kan náà ẹ̀yin gẹ́gẹ́ bí èèkàn kan nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀yin sì lẹ wà níjọba báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn àfojúsùn wo lẹ rò pé ó wà fún ìjọba tó wà lóde yìí tẹ́ rò pé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu yìí o àwọn nǹkan báyìí ni ó ṣe àtúnṣe báyìí yóò dé báyìí ká báyìí àwọn nǹkan wo gan lẹ rò pé yóò jẹ́ àfojúsùn ìjọba yìí. ṣẹ́rí ta bá ń pe olórí ò lè dájọba ṣe àkọ́kọ́ ohun tí mo lérò ni pé kí ààrẹ wa tuntun kí wọ́n gbìyànjú láti yan àwọn èèyàn tó kátó sípò àwọn ọlọ́pọlọ pípé ẹ̀dá tí wọ́n sì níbẹ̀rù Ọlọ́run tí wọ́n sì ní ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti pé gbogbo nǹkan tá a bá máa ṣe ó máa rọrùn àkọ́kọ́ ìmọ̀ràn mi ni pé kí ààrẹ wa kí wọ́n yan àwọn èèyàn pàtàkì àwọn èèyàn tó kátó sínú ìṣèjọba wọn. ọ̀dà ẹ jẹ́ àwọ̀ báyìí ọ̀rọ̀ epo ó jẹ́ mi lógún lọ́pọ̀ torí èmi nìkan kọ́ èmi àtàwọn mẹ̀kúnnù mi ní Ìbàràpá báyìí ọmọ Ìbàràpá ni mí nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìdìrèsì ní pàápàá kí n torí kọ́mádà yẹn ọmọ bo ní Ìbàràpá àmọ́ ní Mẹ̀kọ Àfọ̀n ni mo gbé dàgbà wọ́n wá pè láti Mẹ̀kọ Àfọ̀n lánàá pé wọ́n ti ń ra epo ní 700 naira per litre àwọn kan pè láti Akwa Ibom láàárọ̀ yìí wípé wọ́n ti ń ra epo ní 1200 per litre a sì wá wò wípé Eichmann ẹgbẹ́ àwọn alágbàtà epo Independent Petroleum Marketers Association of Nigeria àwọn ni wọ́n wà nídìí ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn ni wọ́n ń ta epo fún wa NNPC ti jáde wípé epo tí ń bẹ nínú àgbá àwọn o tóṣù yóò fi parí tóṣù tí ń bọ̀ ó fi parí ó tó Nàìjíríà kí lẹ rò pé NNPC lè ṣe àti ẹ̀ka tí ó mọ̀ rí sí ọ̀rọ̀ epo bẹtiró tí wọ́n lè ṣe láti fi ṣìkún òfin gbé àwọn tí ń ta epo lówó gọbọi tàbí bóyá kí wọ́n ti mọ̀ ti àwọn ilé epo pa àbí kí lẹ rò pé wọ́n lè ṣe tó bí jẹ́ wípé àwọn tí wọ́n wà nídìí ìwà àbàjá yìí àwọn náà lè fojú rí wípé n tẹ̀ ń ṣe ọ̀dà. ṣe rí ìṣòro ẹyọ kan la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. kí ni ìṣòro ọ̀hún? ìṣòro ọ̀hún ni ìṣòro jẹgúdújẹrá tá à ń pè ní corruption. téèyàn bá ní epo nínú kòtò tí ò ta ẹ̀ṣẹ̀ ni téèyàn bá tà níye tí ò yẹ kó tà ẹ̀ṣẹ̀ ni kí làwọn agbófinró ń wò ibi táwọn agbófinró ti níṣẹ́ ṣe nìyí ojúṣe wọn ni láti máa lọ káàkiri lákòókò yìí ta ló lépo nínú kòtò tí ò tà ta ló ń tà lówó gọbọi níye tí ò yẹ kó tà ẹ rí i pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti gbégbèsè akin pé ẹnikẹ́ni tó bá ṣe ohun tó lòdì sófin lórí ọ̀rọ̀ epo àwọn ò tí lè epo ọ̀hún kí gbogbo ìpínlẹ̀ ṣe bẹ́ẹ̀
kí wọ́n sì mú dógóńgó ẹ rí i pé kò sẹ́ni tí ó fẹ́ ṣe ní tí ò dáa. ọ̀dà ẹja kò lórí yìnyín ká padà sórí ètò ìdìbò ó sọwọ́ kan jọ̀mọ́ ẹ wà lára àwọn tó yẹ kó jẹ́ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tí wọ́n yàn àmọ́ nígbà náà lọ́hùn bóyá ẹ rò wípé nígbà tí wọn ò bá ti mú mi àbí ìbáwọn èèyàn mo fẹ́ lọ ṣojú nígbà táwọn èèyàn sì sọ pé àwọn ò fẹ́ mi ẹ jẹ́ kí n jókòó jẹ́ bóò lẹ ṣe wá rí lẹ́yìn ìgbà yìí bóò lẹ ṣe rí ọ̀rọ̀ ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ ti wá ètò ìdìbò àpapọ̀ pàápàá jùlọ eléyìí tó gbé aṣòfin tẹ́ ẹ ti jọ díje wọlé kí ni ẹ rí sí ètò ìdìbò ọ̀hún kí lẹ wá lè sọ létò ìdìbò tó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé lápapọ̀. àti pé ètò òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà yìí gan ojú wo lẹ fi wò ọ̀rọ̀ ká máa ní bàbá ń sálẹ̀ bàbá ń gbẹ́jọ́ ká tó lè dépò àtàwọn owó tá à ń ná táwọn olóṣèlú wa ń ná ká tó dépò lórílẹ̀-èdè yìí ojú wo lẹ fi rí sí ọ̀rọ̀ náà. wá kí n kọ́kọ́ ṣe àtúnṣe ráńpẹ́ lọ́dọ̀ dókítà àwọn èèyàn kí wọ́n pa àwọn ò fẹ́ mi níwọ̀nba ohun tí mo mọ̀ dájú nínú ìlú mi nípínlẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn fẹ́ mi púpọ̀ kódà ẹni tí mi ò rò pé ó ń fẹ́ mi wọ́n ń fẹ́ mi púpọ̀ ṣùgbọ́n ètò àṣèjọba àbí àṣìlú ó ní ìlànà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní mo díje fún látẹ̀yìnwá lákòókò yìí gbogbo ẹgbẹ́ mi pawọ́pọ̀ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ díje wọn ò gbọ́dọ̀ bá mi díje pé èmi nìkan ni kí wọ́n yọ̀ǹda House of Assembly fún ṣùgbọ́n mo rò wípé House of Assembly tí mo ti ń béèrè láti 2011 ni màá tún wá béèrè di 2022 ó fi hàn pé ìgbésí ayé tèmi gan ò tẹ̀síwájú nìyẹn nínú àna Ọlọ́run gbogbo ohun tí àwọn ọ̀nàrẹ́bù tó ti jẹ nígbà tí mo díje tọ́lọ́run sọ pé àkókò ò tí ì tó gbogbo ohun tí wọ́n ti ṣe àbí tí wọ́n ń ṣe lọ́wọ́ Ọlọ́run fún mi náà láǹfààní láti ṣe jù bẹ́ẹ̀ lọ mo wá wò pé tí mo bá tún ní House of Assembly mo tún ní mo fẹ́ díje fún kò lè tó ṣe ohun tí mo fẹ́ ṣe fáwọn èèyàn mi nínú ìlú torí pé ilẹ̀ ti mọ́ bá òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn tún ti tanná sí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ gan ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ òṣèlú lọ́pọ̀lọpọ̀ ń ṣe so mi ìwà fẹ́ gba ipò tó máa bà orúkọ rere mi tó wà ńlẹ̀ mi ò fẹ́ gbà mo fi ní mi ò ṣe House of Assembly House of Rep yẹn gangan ni mo fẹ́ ṣe so inú àwa méje àbí mẹ́jọ tá a jáde àwa mẹ́ta péré la rówó gba fọ́ọ̀mù 10 million naira lẹ́yìn ìgbà tá a gba fọ́ọ̀mù tán wọ́n ní ká wá sàbújá ká wá ṣe screening gbogbo wá ṣe screening àṣìkò ṣùgbọ́n àwọn àgbààgbà nínú ẹgbẹ́ wọ́n wo àti máa bábọ̀ kálukú wa nínú ẹ̀ torí mi ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ APC kò tí ì tọdún kan nígbà náà lọ́hùn náà fi wò pé kí ẹnì kejì mi kó wá lọ tẹ̀síwájú bọ̀ nínú àná Ọlọ́run òun náà ò wọlé general election so kí ẹni tó wọlé àdẹ̀gbàládùra pé lágbára Ọlọ́run á bá ṣe Ọlọ́run á ràn lọ́wọ́ á sì ní ìgbẹ̀yìn rere lágbára Ọlọ́run kóun náà má gbàgbé àwọn ènìyàn èmi ní àǹfààní kan tó jẹ́ pé ohun tí mo bá ní mo fẹ́ ṣe nínú òṣèlú àbí tí mo bá ṣèjọba tí mo bá rí ẹni tó ń ṣe mi ò ní takò máa kún lọ́wọ́ ni ṣé bá la fẹ́ sin àwọn ènìyàn wa ni kò ní ìdí ká takora wa Bámidélé Salam Ọlọ́run á kún lọ́wọ́ ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àbí òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà àti ìdèbí tá à ń lọ àti ẹ̀ tí ìfẹ́ débẹ̀ gan ṣùgbọ́n tá a bá máa débẹ̀ ó wà lọ́wọ́ ìjọba àtàwọn aráàlú oríṣiríṣi ọ̀nà la fi lè kún ìjọba lọ́wọ́ tá a bá rí ohun tí ìjọba ń ṣe àbí ẹni tá a dìbò yàn tó ń ṣe tí ò dáa kódà báyìí sọmọ ẹgbẹ́ rẹ̀ àfi ká yìn tó bá ń ṣe tó dáa. ibi tí mò ń bọ̀ gangan ni pé èyí sọmọ ẹgbẹ́ wọn ẹ sì yìn ẹ tó ń gbàdúrà fún irú òṣèlú wo ti yín irú òṣèlú tí ń bẹ nílẹ̀ yìí báyìí ní ìsìn irú àwa báyìí ní ìsìn wọ́n ti àjẹpéjúmọ̀ púpọ̀ àwọn èèyàn wọ́n ti pè wá ní oníròyìn má gbowó má gbàgbá má gbàwó ẹ̀yin náà wá fẹ́ fara pẹ́. ó jọ bẹ́ẹ̀ o. Ọlọ́run ló yan ọba Ọlọ́run ló yan ẹni tó wù lákòókò tó wù ẹni tọ́lọ́run yàn lákòókò yìí nìyẹn ó sì ti wá di olórí fún gbogbo àwa tá a bá díje kábíyèsí Ọlọ́run àfi dandan ká gbàdúrà fún kó má ṣìṣe kò sì ní ṣìṣe tí ò bá ti ṣìṣe ìlú wa ó máa tẹ̀síwájú orílẹ̀-èdè wa ò ní lọ sẹ́yìn. kódà ẹsẹ̀ mi ń bù mọ́ bàtà mi Honorable ajá ṣe é báyìí ṣé ẹ ní ìbáṣepọ̀ kan àbí díẹ̀ kékeré pẹ̀lú Honorable tó ń bẹ ní
tó wọlé báyìí àbí ṣe apá ọ̀dọ̀ tẹ́ ti díje bóyá bí ọ̀rẹ́ àbí bóyá mo mọ̀ ọ́ rí àbí bóyá mo tiẹ̀ ní nọ́mbà ẹ̀ àbí bóyá mo tiẹ̀ ń bá a sọ̀rọ̀ ǹjẹ́ ẹ ní àjọṣepọ̀ kankan. a jọ wà nínú ẹgbẹ́ òṣèlú PDP rí a sì jẹ́ alájọṣe ọ̀gá mi ló jẹ́ ńgbà náà òun jẹ́ alága council èmi jẹ́ councillor. nígbà náà lọ kábíyèsí ọlọ́run ní ìjọba ìbílẹ̀ tó yàtọ̀ ṣùgbọ́n ọmọlúàbí èèyàn ni tó bá rí mi lénìí á ní ọ̀rẹ́ mi á ní ọ̀rẹ́ mi ṣùgbọ́n ọ̀gá ni kódà ẹ̀gbọ́n ló tún jẹ́ á ní ọ̀rẹ́ mi ọlọ́run ò ní jẹ́ kó sì ṣe. àmì irú àwọn olóṣèlú táwọn tọrọ rèé ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí dókítà Ọlámídé gẹ́gẹ́ bí ààrẹ mẹ̀kúnnù káfàtà kì í ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ibi tọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà wà Ọlọ́run ni wọ́n gba $1 nítorí ẹ̀ a sì ti torí ẹ̀ ká fi yan àwọn èèyàn jẹ ìrọ̀pá ti torí ẹ̀ ká fi gbowó lọ́wọ́ olóṣèlú kan rí eléyìí tó lóun wà síbi gan pé òun fẹ́ kó wá torí kinní kan di owó rẹ̀ mọ́ torí ká ní gbogbo rẹ̀ labá dúró rẹ̀ látọ̀jọ́ yìí á ti kú á ti kú á tó dé rẹ̀ àmọ́ máa bá gbowó lọ bí máa gbowó lọ́wọ́ olóṣèlú kan mo níṣẹ́ tí mo fẹ́ ṣe fún mi bóyá mo lọ sí MC fún ọ àbí mo lọ kọrin fún ẹ àbí oníkìlẹ̀ ẹ̀kọ́ nǹkan tí mo kọ́ fún ọ ọ̀rẹ́ wa wọ́n gbowó mi jẹ́jẹ́jẹ́ àmọ́ pẹ̀lú irú olóṣèlú tá a ní yìí èmi gbàgbọ́ wípé tí gbogbo wa tá a bá lè rí bíi imam aláàjì ọlọ́run yìí ó lè bẹ ní orílẹ̀-èdè wa yóò dáa tọ́pọ̀ ẹ jẹ́ kí n fáwọn èèyàn láàyè láti máa pè wọlé kò ní sáàyè fún wa láti lọ sókè lọ́hùn. kálukú máa gbé pè báyìí àmọ́ ńgbà tá à ń gbé pè báyìí Adépẹ́jú béèrè ìbéèrè rẹ ní ràbáàjì gan ní sọ̀kẹ́lẹ̀ tó káwọn èèyàn tó máa pè nọ́mbà tẹ́ mọ̀ pèsè ń bẹ lójú móhùnmáwòrán yìí. kẹ́ bá sì ti pè é bá yín ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀. ìṣẹ́jú àyà ọgbọ̀n péré lẹ́sìn ní 30 seconds àwọn èèyàn ti ń pè. wọ́n ti ń pè ó ti ti dáa. ẹ já gbé pé àkọ́kọ́ ìtorí kò yẹ ká má gbé ẹ já gbé hello ẹ káàárọ̀ ẹ ní ìṣẹ́jú àyà ọgbọ̀n 30 seconds ẹ káàárọ̀ sà. mo kí dókítà mo ti kí orí Adépẹ́jú náà. ẹ ṣeun sà. mo kí bàbá tó wá náà láti Ọ̀ṣọ́ wa bí. ẹ ṣeun ó dára fún yín o. àmín sà. bàbá aláìbọ̀ sì lè sọ láti Ọ̀ṣọ́. láti Òṣogbo ẹ ṣeun. ní Òṣogbo mi. ẹ rí bàbá tó wá bẹ̀ yẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹ wọ́n láì gbogbo àti pátápátá. ẹ ṣeun. ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. bí àwọn kò bá tó náà bá tó gbà pọ̀ sí yóò débẹ̀ èrò èèyàn ní máa gbé yẹn débi kan. bẹ́ẹ̀ni. pẹ̀lú bó ti rán sọ́pọ́tì bámidélé sọ̀rọ̀ Ọlámídé yẹn ìgbà mi tó wá tó dìde lórúkọ Jésù yóò wọlé. ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ gbé tẹ lòmíì ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ tẹ̀wájú. ẹ ṣe o. Yes sir. Akínbámidélé lórúkọ mi láti ilẹ̀ Olújì. láti ilẹ̀ Olújì ò jẹ́ fún nípínlẹ̀ Oǹdó ẹ tẹ̀wájú sà. bẹ́ẹ̀ni ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ ọkùnrin tó sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ó fi hàn wá pé àwọn tó yẹ ká mọ ní ká fọwọ́ sí lẹ́yìn ó lè débẹ̀ nìyẹn torí pé àwọn ọmọ yẹn kì í ṣe oúnjẹ nìyẹn fẹ́ lọ jẹ mọ́ ìyẹn fẹ́ lọ ṣiṣẹ́ ni ìyẹn kan kẹ́rí kéèsì ti Ọ̀ṣun state ti olóòtẹ́ẹ̀lì dé yẹn kẹ́rí ní Nàìjíríà yìí àdúrà tá a mọ̀ gbà ní pé ànífẹ́ ìjọba tó mọ láàánú wa òun ní kọ́lọ́ fi síbẹ̀ nígbà tí wọ́n bá ṣe kéèsì bẹ́ẹ̀ yẹn wọ́n á tún lọ àpíìlì nígbà tí wọ́n máa lọ àpíìlì bíi ti eléyìí tó ṣẹlẹ̀ l'Ákúrẹ́ nígbà tí wọ́n lọ àpíìlì yìí ní Nàìjíríà yìí àdúrà wa ni pé Ọlọ́run ọmọ wa èèyàn wa nǹkan tó mọ dùn wá Ọlọ́run má jẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn ọwọ́ ọ̀tá. àmín ẹ ṣeun àdúpẹ́ bàbá àmín o ẹ jẹ́ gbé tẹ lòmíì ẹ̀lú ẹ káàárọ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ sẹ́ẹ̀. Hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ tá là ń bá sọ̀rọ̀ láti bò. àkó ètò. Ọlọ́run tó. Ọláòbí ni láti ìlú Òṣogbo. láti ìlú Òṣogbo ẹ tẹ̀ wájú sà. àti ọ̀gá wa tí wọ́n bẹ́ lé agodo Ọlọ́run ní fún wọn lè ara àlùgbà. àmín o. dókítà ni mo fẹ́ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa nínú ìròyìn tẹ́ ká. yes sir. ẹni wípé ìjọba tó lọ ni wọ́n yọ owó ìrànwọ́ orí epo. bẹ́ẹ̀ni sà. ẹ tún wá ní wípé àwọn náà ni wọ́n sanwó owó ìrànwọ́ orí epo di ìgbẹ̀yìn oṣù tó ń bọ̀. kò yé bó ló ti wá jàdé sáwọn náà yọ ọmọ nígbà táwọn ti fẹ́ di ìgbẹ̀yìn oṣù tí ń bọ̀. ìjọba tó dé ni àwọn náà sọ pé àwọn fẹ́ kọ̀ntínú rẹ o. àwọn fẹ́ stọ́ọ̀pù rẹ o. ẹ jẹ́ n ṣàlàyé fún yín ní pápápá.
ẹ̀gbọ́n dákun ní àárọ̀ yìí lónìí kílé àárọ̀ yìí ní ilé epo NNPC ààrẹ epo ní 500 naira nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo láàárọ̀. ní ilé epo ti NNPC NNPC láàárọ̀ yìí ẹ ṣeun 500 naira per litre láàárọ̀ yìí. ẹ má bínú o bàbá wa ilé epo NNPC ti àgbègbè wo ní Òṣogbo gangan ẹ jẹ́ á mọ̀. Làmẹ́ńkò ẹ ṣeun adúpẹ́ lẹ́yìn tẹ́ ẹ sọ yìí ẹ ṣeun adúpẹ́ lẹ́yìn tẹ́ ẹ sọ yìí yóò wù mí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò wọn ò pe nọ́mbà mi jáde ntọ́ bá yẹ ká ṣe lórí wọn á ṣe dókítà Ọlámídé ò ní fọwọ́ bon tí ọ̀dà láéláé ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ní pápá àpáta là ń bá sọ̀rọ̀. Abdulrasaq láti tẹ́ńkọ̀bọ̀ ìlú Ọ̀rẹ́ ni. nílùú Ọ̀rẹ́ ẹ tẹ̀ wájú ní pápá àpá. bẹ́ẹ̀ni lóògbé nípa àwọn ọ̀rọ̀ tí ẹ ti gbé sọ náà ni àkọ́kọ́ nípa ẹni tí wọ́n ní kí ó yẹgi fún ní Ilé-Ifẹ̀ Adédoyin ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà ká máa dákẹ́ ni ẹni tí wọ́n ní kí ó yẹgi fún yìí ó lè tó dé mẹ́ta kí wọ́n tún sọ pé kí wọ́n dá a lẹ́ẹ̀lẹ̀ tàbí kó lọ kọ́tọ̀ àbí kó ní kó máa lọ nílẹ̀ láàfíà irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní Ondo State pásọ̀ tí wọ́n mú wọ́n ní kí ó yẹgi fún ó hàpì nígbà tó hàpì wọ́n ní kó máa lọ nílẹ̀ láàfíà ó tún gbádùn ayé ẹ lọ ni ẹ tó ti kú so ọ̀rọ̀ Nàìjíríà kọ́lọ́ ṣàánú wa ni àwọn tó bá ti lówó lọ́wọ́ àwọn ni wọ́n ń gbádùn àwa tálákà nìyà ń jẹ tálákà nìyà ń jẹ ó ló bá pààyàn níta gbangba kò sí tí ó fi ṣe irú ọ̀sárì tí ẹ sọ yẹn ọ̀sárì tí ó ti ń da Ọ̀yọ́ ṣe tìrú ti pẹ́ kò sí tíjọba fi ń ṣe ní ọmọ tálákà lásán tó bá rí nìkan lẹ́pàá lásán wọn ò ní kó lu ẹ̀wọ̀n ẹni ẹbí ń pa tó ṣèṣì mú nǹkan wà á ní kó lu ẹ̀wọ̀n ẹ ṣeun adúpẹ́ bí ẹ bá mú fóònù wà á ní kó lu ẹ̀wọ̀n ṣùgbọ́n ní bí ó bá ipá mo ló bá ní tó bá pààyàn níta gbangba kò sí ní táàbí ṣe o àwọn tálákà ní kọ́ ló sáà nù wa o ní ẹkùn tẹ́tọ́ gidi Nàìjíríà kò sí ìjọba gidi. aníjọba ẹ̀lú ẹ̀ káàárọ̀ ní pápá àpá ọkọ̀ yín àti ibi tẹ́ ti ń pè. Adam Fọlọ́run sọ ló sọ̀rọ̀ láti Lagos State. láti ìpínlẹ̀ Èkó ẹ tẹ̀wájú ní pápá àpá. ẹkùjọ mẹ́ta o. Yes sir. ẹ wo nǹkan nínú mi tó sí ẹni tẹ́ gbé wá láàárọ̀ láti Òṣogbo láti Ondo State. mo wá ní wípé tá a bá níbi èèyàn báyìí ní ọ̀nàrìbù wàhálà ìlú yìí máa dá. èmi náà nípa nínú àwọn ọ̀nàrìbù lóṣogbo lọ́dún kan yẹn ní dárúkọ kọ̀ọ̀sùwẹ̀sì ẹ̀ wọ́n pè ní wàásù Jọlágadé. gbogbo ìgbà tí bá ọ̀rẹ́ mi tá jọ sí kékeré ni wọ́n bá pè báyìí wàá máa gbọ́ Mohammed níjọ́ kó wá ní kí n wá sókòtòkò àti kí wá wọ láwọn orin. èmi náà wá wà àjọ wà ní títí ṣe fàájì bẹ́lẹ̀ ìbá pé Mohammed máa dáwọ̀ èèyàn lóhùn má máa sọ Mohammed ní gbogbo ìgbà àwọn ni wọ́n máa gbé bùkátà àbáwọn níjàre torí àwọn ò lè máa dáhùn lóhùn Mohammed náà ni wọ́n máa wí fún wọn. wọn á ní irú àwọn eléyìí kọ̀kọ́lọ́ ń bá yanrú àwọn eléyìí fún wa bí ṣe sọ ẹ̀ ń ṣe ọ̀nàrìbù yá ti mẹ́ni ẹni tí mo wí yẹn Wàsíù Gbọ́lágadé ọ̀rẹ́ mi àjọ ṣe kékeré ni nígbà tó lọ́n gbàdúrà rẹ̀ ló bá di pé mo wà mítìnì náà ló máa ń sọ fún mi náà Ọlọ́run ajá mọ́ mọ́ wa o àmín Ọlọ́run yan olórí gidi fún wa. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun ẹlú ẹ káàárọ̀. hello. ní pápá àpáta là ń bá sọ̀rọ̀ láti bò. ẹ káàárọ̀ ọba. hello. ẹ tẹ̀wájú tá a bá sọ̀rọ̀ láti bò. Mr. Ajani Adéyanjú. láti bò. ẹ kú tẹ́. ẹ ṣeun. ẹ jẹ́ ẹgbẹ́ ọkàn sí ẹ lé ẹ̀ka ọ̀rọ̀ tá a là ń bá sọ̀rọ̀ láti bò. ẹ kú ètò máa wá bí olókùn náà pè láti àlọ́. látàdé Èkìtì ẹ tẹ̀wájú bàbá. ìdásí tèmi nínú ọ̀rọ̀ tẹ́ mú wá nípa ọ̀rọ̀ Adédoyin tí mo kàn fẹ́ dájú. Yes sir. ṣe eré ọ̀rọ̀ Adédoyin dábàá wò ó bí ọ̀rọ̀ ẹ ṣe rí wọ́n sọ fún wọn àmọ́ nípa ọkọ ènìyàn bí Adédoyin wà lábújá nígbà tó ọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ayé lóòótọ́ má ṣe sọ èèyàn kú sínú fẹ́ yìí ẹ lọ sí láì mọ fámìlì ẹ̀ àbí ọ̀rọ̀ mọ̀ yìí náà ìgbà ìgbà bá yára lọ́wọ́ nínú ikú ẹ̀ ó yẹ kẹ́ pé ọlọ́pàá ẹ wá o dáadáa ìṣẹ̀lẹ̀ o wọ́n á bẹ̀ wá wò ó wọ́n á gbé tọ̀ wọ́n á bẹ̀ máa wá fámìlì ẹ̀ wọ́n á bí fámìlì ẹ̀ ó bẹ̀ dàgé ẹgbẹ́ ẹ lọ sí ibi tí gbogbo aráàlú ti fún wa sí máa yẹn nìyẹn o fáwọn bó ṣe rí nìyẹn fún àmọ́ nígbà ìpàdé tó pẹ́ kó yá náà ọlọ́mọ àkún wọn yọ nígbà ọ̀rọ̀ ètò àwọn epo Nàìjíríà bá ní wá lára o torí ìjọba tuntun tó lẹ̀ lé ìjọba tó máa tún Nàìjíríà lára ni o ẹ má jẹ́ ká fi nǹkan burúkú àti ìṣèjọba ẹ lọ́wọ́ o ìjọba àdúgbò ti owó ìpínlẹ̀ lọ́wọ́ ti lè fún mi o ọlọ́run àti àtiwájú ayé gbogbo ìwé ló ṣe o bẹ́ẹ̀ bá fi ṣe eléyìí ò dáa Ọlọ́run ní járékè bàbá Ọlọ́run ní járékè ẹ wo àní lè gbé pè mọ́ ọ̀nàrẹ́bù
ẹ ti bá báwọn èèyàn ṣe ń ṣàdúrà fún yín èmi náà ṣàdúrà fún yín gẹ́gẹ́ bí oníròyìn tí sì máa ń fẹ́ kó jẹ́ wípé àwọn tó bá mọ ẹ̀tọ́ ìlú náà là ń dúró tì ọ̀rọ̀ owó kọ́ ni kínní a lè má lò wá a lè má ní mọ́tò a lè má ní kankan ṣùgbọ́n ọjọ́ ọ̀la ó sọ̀n tá a jẹ́ lónìí lágbára ọlọ́run ohun rere tẹ́ ẹ fẹ́ ọlọ́run ó jẹ́ kó tẹ̀ yín lọ́wọ́ sí i eléyìí tẹ́ ẹ ti ní ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wà ní dàrú yóò wá wù wá kódà kó jẹ́ pé ojú òpó ayélujára lẹ́ẹ̀tì máa bá wa sọ̀rọ̀ yóò máa wù wá bó tiẹ̀ jẹ́ pé ẹ̀kan lóṣù kẹ́ ẹ máa wá sórí ètò yìí ká máa béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín ẹ bá wa sọ fáwọn aráàlú bóyá ẹ lè ráyè àbí ẹ lè mú wá sí. lágbára Ọlọ́run fún wa lẹ́mí àtàlàfíà. ọ̀dà ẹ bá wa dágbére fáwọn aráàlú àti ìpínlẹ̀ Ọ̀ṣun yìí. wẹ́ mo kí gbogbo àwọn èèyàn mi pátá nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo àwa olóṣèlú nínú gbogbo ẹgbẹ́ pátá pé gbogbo aláàrẹ̀ tí wàá ṣe lásìkò ìjọba Bọ́lá Ahmed Tinubu kí n tó mọ lọ mo fẹ́ lu olùdásílẹ̀ iléeṣẹ́ yìí mo fẹ́ lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu irú wọn Ọlọ́run á jẹ́ kó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ó ń gbèrò láti dá iléeṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́ láì ní wọn lára bá sọ pé láì ní wọn lára yóò ti máa yé ẹ̀yìn òṣìṣẹ́ lágbára Ọlọ́run ọlá àwọn á máa tẹ̀síwájú ẹ ṣé o. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín àlejò wa a tún máa retí yín lọ́jọ́ míì títí gbà míì tá a pàdé lórí ètò yín ètò wa ètò oúnjẹ ti gbọ́ ẹ̀yin ará létẹ̀ láǹfààní láti pè adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ̀yin tẹ̀sí láǹfààní láti pè ẹ pàdé wa lọ́la a ó tún gbàlejò kan wá lọ́la òde yìí títí ọ̀la náà ni mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àtàtà ọmọ nípínlẹ̀ Ọ̀ṣun nílé Èjìgbò mẹ́kùn adó pírẹsẹ̀ntà yín náà ni Adépéjú ọmọ bàbá Adépéjú Adégbìtẹ́ ń dágbére fún yín pé káfíńrè àtayọ̀ pàdé ó dàbọ̀. tọ́ Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba ski yaski yẹgba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfà tó níjọba of ìjọba kingdom ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé nígboro ìlú Ìdèrè ìlú Ìdẹ̀ra nípínlẹ̀ Ọ̀yọ́ ẹkùn Ìbàràpá ni òní jọ sí ẹ máa ṣe kí ni ẹ máa gbádùn ẹ máa jayé ẹ máa flẹ́ńjọ ọ̀la tún máa wà ńbẹ̀ á tún ń bọ̀ wà lágbára Ọlọ́run títí ọ̀la ọ̀hún ó ṣe kí ni ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television